ọ̀rọ̀ ìfẹ́ màlẹ́ o bí àdánwò lọ̀rọ̀ ìfẹ́. ìfẹ́ nígbà kú ìfẹ́ kú bí ìfẹ́ bá ti wọ́ ìtàkùn ọ̀rọ̀ ayé yọ ó tọ́jú sùnú ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́nìkan ìtàkùn láyé o ìtàkùn 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 o. ojoojúmọ́ ni ìṣẹ̀lẹ̀ ń ṣe ọ́ ìṣẹ̀lẹ̀ ń ṣe kò yẹ nìkan iṣẹ́ ọwọ́ ọmọ ẹ̀dá ló ṣàyédògún ọlọ́gbọ́n ni yóò ṣòro ọlọ́gbọ́n ọlọ́mọràn ni yóò ṣòro ara wọn ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́nìkan ìtàkùn láyé o ọ̀rọ̀ ayé yọ ó tọ́jú sùnì ó máa tọ́jú sùnì ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́nìkan ìtàkùn láyé o ìtàkùn 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 o. ìdọ̀tí tó ń bẹ lára aṣọ kọ́ ni ìdọ̀tí o èyí tó ń bẹ lọ́kàn kó wá wà ọ́ ní ìdọ̀tí o. Kẹ́misọ́lá báwo ni díẹ̀. lóko inú wẹ́dà máa jọun ọjọ́ ẹyẹlé wa kò ní fò síbi tán tí ń sọ kò pẹ́. Àǹtí Jùmọ̀kẹ́, orin nílé ayé, sing it if you can. Ayọ̀ nílé ayé, tá a tó bá ṣe mọ́ta. Life is a challenge and I'm ready to meet it. Àlá nílé ayé jẹ́ and I'm ready to realize it. Ìfẹ́ dùn fẹ́ni tó bá mọ̀ lọ. And life is a sacrifice. Mo dẹ̀ ready láti fi ẹ̀mí mi ta kite lórí ogun bàbá mi. Torí wípé mi ò lè watch yín kí ẹ máa ṣe ogun bàbá mi yamayama because my parents are not alive. Please, what is this? Kẹ́misọ́lá, this life is a crazy ride. Ó dẹ̀ ṣe jẹ́jẹ́ náà. Àjogún Ifá tó múra kankan sógun Ifá kó ṣọ́ra ṣe ẹni tó ṣẹ́fá ní Ifá òun dá. Ó mà ti kó mà ti lọ. Kí ni nǹkan táwa gbé táwa ń gbé? Okay, now I get the point. So nítorí ogún Ifá yẹn lẹ ṣe pa bàbá mi. Yes, torí ẹ ní oyún kúlúmbú yẹyẹ kan tán bàbá mi kú kò tí ẹ ti pé 2 months tí bàbá mi kú ẹ ń béèrè fún 1 million láti take care ọmọ tẹ́ ẹ ti bì. Ẹ dúró náà Aunty Jùmọ̀kẹ́, ṣé Governor Fáṣọlá lẹ fẹ́ bí mi àbí Britney Spears àbí Mandela àbí Obama? Tell me, you're not talking. Ẹ dáhùn. Kẹ́misọ́lá, ìjọ realize pé step model ló ń bá sọ̀rọ̀ ṣá. Dédé mìíràn wò. God, please, what's this? Kini, please, me understand. Ẹ dúró àǹtí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Tí mo máa fi kúrò níbí, ẹ kàn ṣe favour kan fún mi, má dá sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Mo ń sọ̀rọ̀ ogun bàbá mi, ẹ ń bá mi sọ̀rọ̀ mìràwọ̀ ọ̀mùrànà. Kí ni business ti tèmi pẹ̀lú yẹn? Ẹ wá o, ẹ má bá mi sọ̀rọ̀ fa o, ẹ dẹ̀ má gbé ogun wọ̀ rárá. Ṣé ti gbọ́? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mi ò fi kí ni business pẹ̀lú yín. I'm talking to her. Kẹ́misọ́lá, you see, you don't have to go through life, but you should grow with it. Wo, ikú tó bá máa pa ọdẹ, inú àpò ló máa ń gbé. Ikú tó sábà máa ń pa àgbẹ̀, ó wà lọ́rùn ebè. Ikú tó bá máa pa oníjàgídíjàgan, inú ìwà ẹ̀ ló wà. Kẹ́misọ́lá, life consists not in holding good cards, but playing the ones you hold so well. My dear, ṣọ́ra ṣe. ọ̀rọ̀ ayé yọ ó tọ́jú sùnì o ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́nìkan ìtàkùn láyé o. Tí wọ́n ṣe jazz, ogun babaláwo. ń ṣe ọ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀ kò yẹ nìkan iṣẹ́ ọwọ́ ọmọ ẹ̀dá ló ṣàyédògún ọlọ́gbọ́n ni yóò ṣòro ọlọ́gbọ́n
ọlọ́mọràn ní oṣù. Fẹ́mi, ẹ̀rù ń bà mí, àyà mi ń já, omi inú ń kún mi. I want to know what's in my father's will. Kẹ́misọ́lá, sórí jẹ́ kí n sọ nǹkan fún ẹ, ìyàwó bàbá ẹni, ìyá ẹni ni. Mo fẹ́ kó farabalẹ̀ fún gan ni o. Mo fẹ́ mi come of that. Kí n farabalẹ̀ fún kó jẹ mí máyé. Àǹtí yẹn ojú wọn ti le jù, ó ti burú jù. Kí ló fẹ́ fi $1 million rà fún ọmọ tí ò ti bì? Kí ló fún assurance gan pé kò ní bí still birth? But Kẹ́mi, jẹ́ kí n máa gbọ́. Sórí àwọn everybody ló mọ̀ wípé èmi tó ń bá jáde wípé mo ju ẹ lọ. But expectation wọn ni pé ó yẹ kí n lè máa yá ẹ lọ́pọlọ, kí n lè máa yá ẹ lọ́gbọ́n. Don't get $1 million. Is she a bastard? Take it easy. Is she a bastard? Fẹ́mi, please. Baba Fẹ́mi, kò tó wá important nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi. Jọ̀ọ́ nítorí Ọlọ́run kan ṣe kíní fún mi. It's for the benefit of both of us. Please, come. I love you. I love you. Bọ́lẹ̀ ní mọ́tò ẹ̀. Bọ́lẹ̀. Kí ló ṣe é? Agọ́ ni kò gbé sínú mọ́tò kó sọ̀kalẹ̀. Sọ̀kalẹ̀ nínú mọ́tò mi. Hello. Ṣé mi lágọ́ nìkan? Wèrè aláwọ̀ kù ni wọ́n ń pè ní agọ́ nìkan. Mọ́mọ́, everybody lọ́mọ yẹn. Yóò sọ ọkọ̀ kúkú ní sọ. Kí ni kí mo lè má fi bẹ́ẹ̀ ni? Ṣé bá mi ẹ̀ pọ̀? Bọ́lẹ̀! I think it's a joke. Call it. Mr. Roger. Please, where is the nearest bus stop to this place? Nearest bus stop. The college will be 3 minutes. Oh, Gina. Jamala. So you are taking congestion. Hey, but you're just standing on the road now. You're just standing. You're not moving. Sure. Kini. What? What? Where are you going? Where are you going? Akinbode. Ìwọ gan kọ́. Mo ní wọ́n lè máa lọ wọ́n lọ Akinbode ò lọ bí kankan. Àwọn tó bí ẹ ti gbàgbé wípé. Pé kí ni? Tí agbọ́n bá kọ́lé, ó máa ń kọ́wọ́ tilẹ̀ ni. Tí ikán bá lànà, ó máa mẹ́sẹ̀ dáná ni. Wọ́n ti bí ẹ lóòótọ́ o, ṣùgbọ́n ó yẹ kí wọ́n kọ́wọ́ tiẹ̀ kó má bàa rà kó má bàa ṣìdìn. Honestly, ìwọ go lẹ́kọ̀ọ́. Akinbode ṣe bọ́ wà nígbà tó pọ̀ fọ̀. You can go. It's not going anywhere. Oh, not because of. Ó tọ́jú sódò. Ohun tó kọjú sẹ́nìkan, ẹ̀yìn ló kọ sẹ́nìkan. Ìtàkùn láyọ̀, ìtàkùn. Yeah, what's that? Who is it? Ojoojúmọ́ ni ìṣẹ̀lẹ̀ ń ṣe ọ́. Ìṣẹ̀lẹ̀ ń ṣe kò jẹ́ nìkan. What's up? Show up, Oh, okay. You're welcome to my humble home. Yeah, thank you, but Dapo, mo fi òpó ní òpè àṣejẹ ni. Àbí bíbá ikọ́ ni ibi àṣejẹ náà ti ń ṣẹlẹ̀. Actually, àṣejẹ afọlólùfẹ́ méjì ni. Níbi tí kò ti sí ẹlẹ́rìí tàbí alátakò ni mo gbé ẹ sí. Kọ́lá, jẹ́ ká jọ dáná ìfẹ́. Ká wá ìkòkò ìfẹ́, ká dá omi ìfẹ́ díẹ̀ sí. Tí ayọ̀ ìfẹ́ wa bá gbẹ̀ràn, nípa náà ìfẹ́. Ṣòro tí èmi àti ẹ bá wá fẹ́ ẹran kẹran, ẹran fẹ́ wa ò ní tán látọ̀ láíláí. Ọládàpọ̀. Yes. It takes two to tango. I know. Èjì dẹni ìfẹ́ máa ń dùn. Bí èèyàn kan bá dẹ̀ ń dá lóòfẹ́, bí ẹni ń fara nu igi lásán ni. Ọládàpọ̀, wo má jẹ́ kí n tàn ẹ́. Kò sí àyè fún ìfẹ́ nínú ọkàn mi. Wá ìfẹ́ tiẹ̀ lọ síwájú. Torí mi ì lè nífẹ̀ẹ́ ẹni tí mi ò mọ̀ náà ẹ̀. It's not possible. No, Bukola, that makes sense. Ṣé torí iṣẹ́ tí mo ṣe lè fi sọ̀rọ̀ wáyé? Yes. Nǹkan tí ìlú yìí sọ wá dání. Ìwọ náà rò ká tó lọ sí yunifásitì fún ọdún 4 for good 4 years.
ká tó wá lọ fi ọdún kan tàǹfààlà ká náà ṣe agùnbánirọ̀ láì gbowó kan dandan ká lọ sí ìlú ṣé kò wáyé kẹ́ni bẹ́ẹ̀ kó tiẹ̀ parí kó wá rí iṣẹ́ tó máa tó òun àti ìdílé ẹ̀ jẹ nínú ìlú táwa yìí. Dàpọ̀ ò ṣe má tanra ẹ̀ nǹkan tí ìlú yìí sọ wá dà kò fún ẹ ní àǹfààní láti wá sọ̀rọ̀ ẹ di olè. mi ò jalè o àìsàn mi ò jalè ìyàwó ni mò ń ṣe olè bíi ti báwo. Listen, our crime is just too minor to affect the society. Really? Yes. Bọ́lá Dàpọ̀ ò ṣe má tanra ẹ̀ tí òkúta kékeré bá bọ́ sódò á relẹ̀ ká tó ṣẹ́jú bí ata ṣe kéré tó ló máa ń ba ojú jẹ́ sórí òórùn tó ń rí tó kéré yẹn kò kí ń ṣe ọ̀rẹ́ rárá àdàpè lásán ni yahoo tó ń pè àbí kí ló sọ pé orúkọ iṣẹ́ tó ń ṣe ń jẹ olè ni olè ń jẹ èmi ò dé lè ṣayẹ olè. Okay. Bukola jẹ́ ká jọ kí ni ìwọ̀n gan tó dúró èrò kí mo lè ṣe tó lè fún mi ládùúró owó tí mo ní. Ọládàpọ̀ àgbẹ̀ orí nǹkan tà ní òjò náwó lọ́wọ́ tó bá rọ́kàtà ara ẹ̀ṣẹ̀ funfun ilé ètò nílẹ̀ yìí náà ó ti tó ẹ láti bẹ̀rẹ̀ ayé tuntun kò yé joyè apanilẹ́kún jayé yé pàwọn ẹni lẹ́kún ṣó ti gbọ́. Okay, your point is noted. Mama Ro, Farah, I promise. It's alright, Mama, but you have to excuse me. Bukola, Buki. Wọlé ta nìyẹn o. Ẹ káalẹ́ ma o. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ wọn.
Ẹ kálẹ́ sà o. Yes, ma. Ẹ jọ̀ọ́ láti bò ó. Ẹ pẹ̀lẹ́ ma. A fẹ́ ń sùn fún week ni ma. Àwa ní àwọn amòye méjì. Bẹ́ẹ̀ni, a lè mú ẹ̀bùn wá fún ọba má tó wà nínú wọn. Ẹ̀bùn ọwọ́ mi, àgbo ni, abá mixture tó wà òkè gan ni. Ṣé ní tẹ bá fẹ́ lò lílo ẹ̀ bó ṣe wà yìí, ó ń já iṣan, ó ń pa kíndìnrín, ó ń pa ẹ̀dọ̀, gbogbo àwọn tó wà nínú ara pátápátá tó lè ṣe ara láǹfààní ní kinní ló ń bàjẹ́. Ṣé ní tẹ bá wà fún irú yín lò báyìí ẹ ṣe wà nínú yín, á wọnú ẹ̀ láti inú fallopian tube yín, á lọ sínú uterus, ibẹ̀ náà wá padà wá deposit ara rẹ̀ sínú womb, inú womb yẹn gangan láti parí iṣẹ́ tá a rán. Ṣé ní bẹ́ẹ̀ ṣe ń wo gbogbo níṣẹ́ ni ó ga gan ni. Àti ṣe rí ẹ̀bùn kejì tèmi mú wá fún wọn. Mo ò níbi láti ṣe ìpolówó iṣẹ́ tó ń ṣe. Ó yẹ kẹ́ ti mọ irú iṣẹ́ tí ó ń ṣe. Ẹ má Àfisọ́fà àfiyá alóge èèyàn gọ́gọ́ láyà ó ṣègé. Ǹjẹ́ mú àwọn tó ń kọrin ẹ̀kọ́ ṣá? Wọ́n tó ń gbé lọ sí anatomy ni. Ṣé mú nǹkan tó ń pè lánàtọ́mí ṣá? Mọ́ṣúárì. Ayé yọ ọtọjú òsì ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́nìkan. Láyọ̀ Itakun Itakun o. Ojoojúmọ́ ni ìṣẹ̀lẹ̀ ń ṣan ìṣẹ̀lẹ̀ ẹnìkan iṣẹ́ ọwọ́ ọmọ ẹ̀dá ló ṣàyè dùn ọlọ́gbọ́n ni yóò ṣòro ọlọ́gbọ́n ọlọ́mọràn ni yóò ṣòro ara wọn ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló. Jẹjẹ ẹ̀rọ máa rẹ́rìn ẹ máa rẹ́rìn àti ẹ̀kọ́ bó ṣe bá ẹ máa rẹ́rìn àti ẹ máa jọ sáyà bẹ́ẹ̀ àbọ̀ àwọn fámílì ọkàn yìí. ẹ máa bí ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́nìkan Itakun láyọ̀ Itakun ènìyàn onímọ̀ wá ẹkùn o kó tún pa ní. Ṣé wọ́n jọjọ́ àwọn ìṣọmọ níbi. Genetically. ẹ máa bọ̀. Ìjọ torí ọlọ́ níbo lẹ mú mi lọ ṣàánú mi. Madam, kí ló dé tẹ̀ derive pleasure nù kẹ́ ẹ máa béèrè ìbéèrè báyìí? Ó dà ibùdó ọ̀nà lẹ́wà yìí. Ẹ wo ibi gangan ni ibùjẹ́ ẹran ibi tó bí Jésù sí. Lóru ọjọ́ ìbí Jésù ọ̀yẹ́gbòde ó wà lóde lóríkorí ilé ìwọ̀sí àfi ní ibùjẹ́ mi. Ibùjẹ́ ẹran tí wọ́n bí Jésù sí rè. Ibi yìí gangan ni wọ́n ti mú ẹ̀bùn wá fún Jésù. Àwọn amòye mẹ́ta mọ ẹ̀bùn tó mú wá fún wúrà fàdákà àti òdíyà àwọn ẹ̀bùn tí wọ́n máa mú wá fún yín níbẹ̀ ni. Ibi gangan lẹ máa bí ọ̀bà máa yẹ ní sí. Ibi tẹ́ bá bí sí gangan lẹ́tí wa. Ètò ìṣàánú mi àti èmi ti bá mi ọ́.
ojú wa ló ẹ mọ̀ pé ṣé láyọ̀ ni wá ni a lè jẹ́ yín ẹ̀gbọ́n wá ẹ̀rí mo look responsible ẹ̀wò mi àbí mo jọmọ ọ̀tá lójú yín ni yéṣu ẹ fara yín balẹ̀ àwọn òṣèlú àdè ibi ilẹ̀ máa bí ọmọ yín sí kò sí wàhálà kankan ṣẹ̀rí àgbo wà ń bí òwe àbí wẹ́rẹ́ wà ń bí kò ń jọba fẹ́ ni àwọn máa gbẹ̀bí yín sí bí. wọ́n ti jẹ́ kí bíbọ àti kó tí bá bíbọ tí tó ẹ ṣàánú mi. ó máa tó gẹ́gẹ́ bá àgbo ló ta ṣe fún ilé yẹn ó máa tó àbíwẹ́rẹ́ ni àbíwẹ́rẹ́ bí ó pọ̀. Bọ̀dé kí ni ti ọmọbìnrin tó ń lé ẹkiri ti jẹ́ náà? Ó ti sú mi ó ti sú mi pátápátá o àbí ọkùnrin ló yẹ kó máa lé obìnrin káàkiri pé òun fẹ́fẹ́ tó bá wùn mí ṣe bí máa kọnu fẹ́ sí pé mo fẹ́fẹ́. Kò rí bẹ́ẹ̀ mọ́ láyé ìsìn o. Yes, èmi ti rí ibi tí ewúrẹ́ ti ń lé òbúkọ kiri fún ṣíṣe. Kò sí ìtìjú mọ́ fáwọn obìnrin. Àwọn ọmọ ọ̀sìn wọ́n ti gbàgbé àṣà. Wo ilẹ̀ aláwọ̀ dúdú làwọn àyè níbi tó ti jẹ́ wípé ọkùnrin ló máa ń lé obìnrin káàkiri wípé òun fẹ́fẹ́ àbí níbo ni ó fẹ́ fi iyì ẹ̀ sí tó bá yẹ pé obìnrin ló wá pàdídà tó ń lọ́kùnrin kiri. Akinbode o kò kàwé lásán ni you are still primitive I'm telling you aró kò tu ẹ̀. ọ̀rẹ́ kò sí ìbẹ̀ mọ́ kò dẹ̀ yẹ ọmọlúàbí ṣọ́rí nílé aláwọ̀ funfun lọ́hùn ó ní wọ́n ti karú ẹ̀kún ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí ọkùnrin ló lẹ́tọ̀ọ́ láti máa lóbìnrin káàkiri àti pé ọmọbìnrin sáà ń sọ̀rọ̀ ẹ̀ Kẹ́misọ́lá student mi ni kí ni ká ti gbọ́ ti akẹ́kọ̀ọ́ lábẹ́ olùkọ́ ẹ̀ èmi ò lè ṣe o. Àmọ́ gbà tó wá ń sọ pé ọrùn iṣu ni àparò òun fẹ́ kú sí nǹkan kí ni nǹkan tó fẹ́ ṣe sí. ọrùn iṣu ilé wọn ló máa kú sí kì í ṣe ti tèmi àti pé èmi fẹ́ ìrìn àjò research mi lẹ́nu ọjọ́ mẹ́ta mo mọ̀ pé tí n bá fẹ́ máa dé ìfẹ́ mi àti kó lọ́kàn ẹ̀. Orò bẹ́ẹ̀ ṣá. Mo mọ̀ bẹ́ẹ̀ ni. Anyways, kí ló ń ṣe ní orí laptop? Assignment náà ni. Wá ṣe àṣìṣe ìjọba bá ń ṣe. Ẹ̀rìn ilé ẹgbẹ́sẹ̀ ńlẹ̀ ẹ jókòó. Kí ló dé? Umai ṣé orí ìbéèrè tó máa ń béèrè ó ti máa ń pọ̀jù ó ti pọ̀jù mímí lọ òtútù wo ló mú ẹ òtútù kankan lè ní bí rárá ẹ rí bí tẹ̀wá ní ẹ̀ ní photosynthesis ni directly under the sun lẹ́wà ẹ ṣe biology ni torí ẹ lè ṣe mọ osmosis photosynthesis gbogbo àwọn ṣiṣẹ́ pọ̀ ni. ẹ jókòó. ẹ̀dẹ̀ ń gbọ̀n látọjọ́jọ́ ṣé kò tí tó mọ yín lára náà ni. ó gbá wọn létí ni. báwo ló ṣe máa ń ṣe báyìí àbẹ̀bẹ̀ àwọn ẹ̀fẹ̀ ìlàkọ̀ ṣe àṣìbàjọ́ débi ni ìgbà wọn gbá wọn létí sí. wàhálà wà kí ló ṣẹlẹ̀. sórí nǹkan tó ń ṣarábìnrin ẹ̀ ló máa ń ṣàwọn aláboyún nígbà tó bá ti fẹ́ bímọ omira ló ń pè é. kí ló wá mi ó ti fẹ́ bímọ nìyẹn. ó ti fẹ́ bímọ nìyẹn. ta ló máa gbẹ̀bí ẹ̀. ta ló máa gbẹ̀bí ẹ̀ báwo. ok ṣe bí wọ́n tẹ̀ sọ ogún dùn nígbà táwa ní ìgbà yìí tó fẹ́ bímọ. agbọmọlá ni bàbá tèmi. sọ gbogbo nǹkan tó ń sọ báyìí ó kàn sọ ní ìlànà. ọ̀gbẹ́ni ẹnu lásán ni. gbẹ̀fẹ́ mi. ẹ gbà mí. kò ní sí wàhálà. hello Fẹ́mi ní sí gbọ́n kan tó fẹ́ sọ fẹ́ wàhálà ti wà ìyàwó ti ń rẹ bí lọ́wọ́ bí ó ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yìí ó ti ń yanjú gidi ni ó ti ẹ̀rù ń púpọ̀ gidi ni kí ló fẹ́ ṣe lórí tó lóun lẹ́sìpírẹ́sì bó ṣe ń gbẹ̀bí bọ́ ọ nísìnyí ó ti ń sẹ́nà mo ń ṣe kírímínà rárá ni mo ti ẹ̀ lè ló pé yàn lẹ́nu máa bọ̀ ọ́ sísè ni máa bọ̀ ọ́. ẹwà aláboyún inú bí ó kí la máa ṣe. ọ̀rọ̀ ayé yọ ó tọ́jú sùn yọ ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́nìkan ìtàkùn láyọ̀ ìtàkùn
Itakun o. Ojoojúmọ́ ni ìṣẹ̀lẹ̀ ń ṣe ọ́, ìṣẹ̀lẹ̀ ń ṣe kò yẹ nìkan. Iṣẹ́ ọwọ́ ọmọ ẹ̀dá ló ṣàyédògún. Ọlọ́gbọ́n ni yóò ṣòwò ọlọ́gbọ́n, ọlọ́mọràn ni yóò ṣòwò ara wọn. Ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́nìkan. Ìtàkùn láyọ̀ ọ̀rọ̀ ayé yọ ó tọ́jú sódì ọ́. Uncle ẹ káàárọ̀. Báwo ni ṣe wà pa? I'm fine. Ṣé wà okay? Yeah. Okay, Mr. Akinbode wà around. Yeah. Wà lórí. Enjoy. All right. Ìtàkùn 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 o. Abẹ́ẹ̀rì láàárọ̀ kùtùkùtù ó tún jí wọ́pọ̀ wá sílé ẹ̀. Ọlọ́mọ yẹn kí ìfẹ́ kó yí orí ẹ̀ ọ̀dẹ̀ ó ti ń wọ́kùnrin ṣoṣo kiri láàárọ̀ kùtùkùtù kò ní nǹkan mi kò ní iṣẹ́ mi kò ní nǹkan mi tó forí ara ẹ̀ rò àfọkùnrin dídìrín. ọ̀rọ̀ ayé yìí ó tọ́jú sùn. gbogbo ayé ìṣẹ́nu Ìjẹ ni ìjẹ ni olùkọ́ ni. Kí ló fẹ́ fún jẹ ṣe lórí hospital lè lé ní. Hospital ló ń ẹyin mi ẹgbẹ́ mi ẹ bá jẹ́ kí n kó oúnjẹ rẹ lọ. Torí ibi tọ́wọ̀ gbé dúró báyìí wo èrò ẹ̀yìn èrò. Kí ló jẹ rẹ yìí? Àwọn yín náà ni ó ṣe máa dà láńsọ. Bọ̀bọ̀ ìyá dáhùn ha. Bọ̀bọ̀ yìí ìgbà tí Fẹ́mi ẹ máa kó bá mi. Èrò ta ló jẹ́ kí mo fẹ́ mi. Ṣé bá tí lásán lánìí kàkọ́ ṣe fún? O ti dúró. Ẹ jọ ẹ fi mi ọ. Ẹ̀wà abẹ́lẹ̀. Ó tọ́jú sún mi ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́nìkan. Ìtàkùn o. Ọkọ agboolé bàbá olóyè ọlọ́jẹ̀ ni mo máa ń lọ. Apinnu ni olórí eégún bàbá ká ikó jẹ́ lè yín nù. Ṣé àlejò lẹ́yìn ìlú yìí ni? Bẹ́ẹ̀ ni àlejò ni mí. Mo wá rí wọn fún ìwádìí kan ni. Ìwádìí? Ẹ dákun ṣé ẹ kì í ṣọ̀tẹlẹ̀múyẹ́ ṣá? Ọ̀tẹlẹ̀múyẹ́ báwo, mi ò ń ṣọ̀tẹlẹ̀múyẹ́ o. Láti yunifásitì wa ni mo ti wá. Mo wá ṣe àwọn ìwádìí kan lórí eégún ni. Àfi bẹ́ẹ̀ torí àmì tí ń ṣe mí pé tó bá jẹ́ pọ́lọ́pàá ní ni òkú a máa sùn o. Bẹ́ẹ̀ ni bàbá àtàndá amúnimúyè ẹni tó ta kókó mi ní ti aṣọ rẹ́rẹ́ bí ìgbà òjò bá sú láúláú bí ìgbà òjò bá kù ọkùnrin lẹ̀ ń ké sí o. Ẹ jẹ́ mi débẹ̀. Ẹ máa rọra ń bí o. Yep. Olúbùkọ́lá ọkọ mi ará àwérè ilé ará erékè ará ìwéré ilé kan wọn èsùn gbọrọ òkè ṣe rọgbọdọ kanlẹ̀ òkè kéékèèké lára erékè gùn máa dárò olé a ò gbọ́dọ̀ bù mú máa dádì kòkò a ò gbọ́dọ̀ bù ṣọ̀fẹ̀ nígbà táwọn adárò olé àrèrè gbá àrèràwo àrèràkòkò tí bàbá wa mú roko oko Àlàkẹ́ ọ máa jẹ bí ọ̀rọ̀ yò
jọ nítorí Ọlọ́run ọkọ mi má bínú báyìí. bínú mọ́mí ni ta ni mo ń bínú sí. Ládàpọ̀ nǹkan kí ló dà yín pọ̀ tó fi ń bínú sí i. Màámi mo ṣe bá bínú sí Ládàpọ̀ ní ìbínú sí Ládàpọ̀. tó o bá bínú sí i kí ló dé tó ní kí Ládàpọ̀ má dọ̀dọ̀ ẹ mọ́. pọ́mi náà ẹni tó nífẹ̀ẹ́ dénúdénú gan o ò fẹ́ ẹni tí ò nífẹ̀ẹ́ gan ló ń wá káàkiri. pọ́mi náà gbà wọlódó nínú ọ̀bìnú. a tún ti bẹ̀rẹ̀ o. tó wá ń fọkọ wẹ́lọ̀ kiri. a tún ti bẹ̀rẹ̀ o. ohun tún nìyẹn o màámi lára nǹkan tí máa ń bá Dàpọ̀ jà fún lélẹ̀ ẹjọ́ màámi kí ló kan Dàpọ̀ pẹ̀lú láìfì mi náà kí n tiẹ̀ ẹ máa gbà mí àti ìbéèrè mi lọ́wọ́ yínmíyínmí àbí bí mo ò bá lẹ́tọ̀ọ́ sí kọ́ńbó dédé ibo ni ò bá ṣe bí ò bá ṣe èbù ṣé ṣú lè lálẹ́ hu ni ẹ̀mí ẹ̀ ní Ládàpọ̀ òun dẹ̀ ló máa fẹ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ àfi tí ò bá ń ṣọ̀yàn yìí ni mo fi tọ́ ẹ dàgbà. màámi ẹ má jẹ́ kó máa tọkọ àbùkù sẹ́yìn àti sínú ilé wa yìí orúkọ dáadáa tí dáàdì mi ti build látijọ́ yìí ẹ má jẹ́ kó bàjẹ́ ká má torí nǹkan tẹ́nu wa yìí tó máa jẹ ká bà nǹkan títí tá máa jẹ ká bàjẹ́ kalẹ̀. ṣòro ẹ̀yin ọmọ òsì pàápàá ẹ burú tẹ́ ẹ bá ti nífẹ̀ẹ́ nǹkan báyìí ńṣe lè máa fẹnu yá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àlébù wo ló wà lára Ládàpọ̀ sọ fún mi o. níjọ́ tí mo ti rí báyìí lọ́kàn mi ti rọ̀ mọ́ ńgbà tí mo ti rí pé ọmọ jẹ́jẹ́ ni lọ́kàn mi ti rọ̀ mọ́ pé ọmọ yìí ló máa fọ́ ọmọ mi. báwo wá tún lọ́rọ̀ àlébù ṣe jẹ́ bí mo dẹ̀ ṣe wà yìí mo ti béèrè ọ̀nà lọ́wọ́ wòlíì mi ó sọ fún mi pọ́nà wà ń bẹ̀ bó dẹ̀ ṣe sọ pọ́nà wà ń bẹ̀ ọ̀nà wà ń bẹ̀ náà nìyẹn bí ò bá wá sọ́nà ń bẹ̀ èèyàn gbé katapila sí kéèyàn fọ́ ni kéèyàn kọjá sọ́hùn wọ́n tiẹ̀ sí wá sọ pọ́nà ọ̀nà ti wà ní ọkọ ẹ nìyẹn. pásítọ̀ yín tó rí i pé ọ̀nà wà ń bẹ̀ wọn ò rí kán sọ fún yín pé olè ní Ládàpọ̀ àbí ṣé wọn ò rí ìran wọn ò rí débẹ̀. mo gbé o Bùkọ́lá mamẹ́ téèyàn bá rí ẹ tí ò sa ẹsẹ̀ ń dùn má fẹnu pa ọmọ yìí ṣé bó sọ fún mi pé yahoo ló ń ṣe kọ̀ǹpútà ló ń tẹ̀ báwo ló ṣe tún àdòlì. ẹ wo ìyá Bùkọ́lá mo ní kọ̀ǹpútà ló ń ṣe àmọ́ oríṣiríṣi olè ló wà ẹ̀wẹ̀ jẹ́ ìṣàlàyé fún un ṣẹ́rí olè agbébọn ó wà olè agbọ́bẹ̀ wà olè torí kọ̀ǹpútà òun ní Dàpọ̀ ń ṣe. olè orí kọ̀ǹpútà ló ń ṣe. bẹ́ẹ̀ni. ìbáà ṣe olè orí kọ̀ǹpútà ìbáà ṣe torí rélùwé ìbáà ṣe ti bus stop kò kàn mí. bọ́kọ̀ ló ń ṣeun Ọlọ́run ò fi yé wọn baálé ló ń ṣeun Ọlọ́run ò fi yé wọn báṣìírí bá ti bò ohun ẹ bá rí ẹ wí bọ́kọ̀ ló ń ṣeun Ọlọ́run ò fi yé wọn. Màámi. Kí ló dé? Kò sáṣìírí bíbò kankan ń bì kan. Fálóni lọ́wọ́ gbà torí kò sígbà táṣìírí ò ní padà tó bẹ́ẹ̀ ni. Ẹni tó bá ti nífẹ̀ẹ́ láti máa fi èrò láti máa fi gba ìbùkún. Bó pẹ́ bóyá ẹni ara ẹ̀ báyìí òun ló máa fi di. Ọlọ́run ò ní jó fẹ̀mí ẹ̀ di. Mo ti gbọ́ yín. Ẹlẹ́dàá ayé ẹ̀ lọ́run ò ní jó fẹ̀mí ara ẹ̀. Ẹ ní jí àsọ̀rọ̀ ń ti ẹ wo ilé dè máa pòṣìkà màámi ó kàn máa take time ni. Ìyá Bùkọ́lá ẹ wò ẹ bá Dàpọ̀ sọ̀rọ̀ níbi tó máa ti gbọ́ mi lè sọ ọ́ tó bá yíwà ẹ̀ padà tó change mind ẹ̀ tó wá iṣẹ́ gidi ṣe èmi náà mo lè wo ṣé kí n fẹ́ ọ bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bá ṣe ń sọ yìí mami mi ò lè fẹ́ yàwó. mo dáràn lọ́mọ tó ti pè mí ní last week ń bí báyìí pé òun ti bẹ̀rẹ̀ sí ní ta mọ́tò. màámi ibo ló ti rówó mọ́tò tó ń ta ìdí ìyàwó náà kàn lówó olówó náà kàn ní àgọ́ àwọn alágùn náà kàn ló kò ní. bó bá tẹ̀ ká àgọ́ alágùn ó ṣàrí nǹkan kan kó jọ àbí kí ló wá dé gan kí ló dé. màámi kí ló dé tẹ̀ ń support òde torí nǹkan tẹ̀yìn fẹ́ jẹ. àfi tí ò bá ń ṣọyàn mí ni mo fi tọ́ ẹ dàgbà ohun tí n bá fẹ́ ló máa ṣe Ọládàpọ̀ yẹn òun ló máa jẹ́ àná mi tó máa nù ya orí mi kúrò báyìí tá a gbé jíìpù lé mi lọ ọ̀sẹ̀ tó lọ ń bìbà ẹ̀ sìn ẹ̀ẹ̀mejì ni mo ṣọ́mọ́lẹ̀ lórí ọ̀kadà ṣòfẹ́ ó dìgbà tí wọ́n lè rogbó mi kò tó wọn kọ gidi fẹ́. Màámi Ọlọ́run á pèsè owó tiwa fún wa a fi owó gidi owó tá a ṣiṣẹ́ fún àágùn wa a fi ra mọ́tò. àágùn tiẹ̀ náà ni torí kọ̀ǹpútà tó ló ń tẹ̀ yẹn èèkánná ló fi ń tẹ̀ àbí ìwọ́lẹ̀ kan máa tẹ̀ka lójú kan. Màámi ṣé kára má ro ẹ. Màámi àágùn àwọn aláàgùn tó ń kójọ yẹn náà àbí ẹ má jẹ́ àlọ́wọ́ ń bẹ̀. òun náà fàágùn tiẹ̀ kún àágùn bọ́ lójú òun náà bó ṣe ń tẹ kinní yẹn ó máa ń ro wọ́n lẹ́yìn ọrùn àágùn ẹ̀ ń bọ́ lẹ̀ ń bẹ̀. má fìyà jẹ mi pa ọ̀sẹ̀ tó kọjá bí ẹ̀ẹ̀mejì ni mo ṣọ́mọ́lẹ̀ lórí ọ̀kadà ṣòfẹ́ máa yé mi jẹ ni. ẹ ṣe já ní sùúrù kọ́lọ̀ ń ṣe rè fún wa. kò tiẹ̀ sí wàhálà mọ́ èmi ni mò ń bẹ́ẹ̀ dù màá ní kó lọ kó ṣu wá kó lọ kó lù wá kó lọ pa àwọn ìyá ẹ̀ wá tán bá dáná tán bá bí ẹrẹ kí wọ́n má kọjá sílé ẹ̀ bẹ́ẹ̀ ni mo lè sọ fún ẹ mo ì láṣẹ lórí ẹ̀mí ebi ìtò gbàjáde rè. Mo ti gbọ́ bọ́ tó bá ti wáṣẹ́ mi
ṣé ti mọ̀. èmi ò rojọ́ ọkọ́ tà dọ̀tí mo sọ fẹ́ kó ti ń ta mọ́tò ó ti lóun ń ta lọ́nà Agége. ìyá Bùkì lórí owó ìṣá. owó ni kówó pa mí ó tẹ́ mi lọ́rùn ju kí iṣẹ́ pa mí lọ. owó ìṣá. Agége ló lóun ti ń ta mọ́tò sí lẹ́gbẹ̀ẹ́ títì gbẹdọ̀ pẹ̀mú. kọ́tọ́wọ́ gan máa dálé agbá owó nìkan. kó máa kà kí mi má jìyà kú bàbá ò lè má lówó kí ìyá jẹ wá kú kí ìwọ náà tún lè má lọ lórí mọ́bì kan tí wọ́n ti nífẹ̀ẹ́ ọmọ tó nífẹ̀ẹ́ lójú méjèèjì tó ń pa owó wọlé ojoojúmọ́ ló fi lọ báǹkì. Àtàndá ló ń wò yó èmi Àtàndá amúnimúyè èmi olórí ààrẹ kú gbogbo pátápátá nínú ìlú yìí ọkùnrin ló ń wò yìí àsìkò tó wá fún wádìí rẹ̀ dá inú mi dùn sí pọ̀ nítorí pé àtọ̀jẹ ọgbà àtọ̀jẹ ọmọ kéke ńlóòrì bá sọ̀rọ̀ mi yọ nísìn ńlóòrì bá fọ gbogbo ń tọ́ bá fẹ́ lẹ́yìn tó bá tún wá gbọ̀ tán ó tún wá fojú rẹ̀ rí báyìí. Fantastic. ẹ ṣe gan. ẹ kú kalẹ̀ o. ọ̀gá ìwọ́dé yìí. ẹ ṣe gan. ẹ kú kalẹ̀. ẹ ṣe gan. ẹmu ló ń wò ó ọ̀rẹ́ ara ló ń wò ó. ẹ ṣe. bàbá ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ ìjòyè àjókòtàgbà wọ́n jù pé ránṣẹ́ ẹ jẹ́ ń bu ẹmu fún yín sà. ọ̀kàrẹ̀ ọmọ àgbà ọmọ ọ̀dọ̀ àgbà ni ọ́ yóò ju ọ ṣe ọ̀kàrẹ̀ yàrá mọ̀ ṣe kéékèèké báwọn. kẹ́ni ara bó ló ti rí. ògidì ni. ọ̀rẹ́ ara ni. ìjà àbálẹ̀ ni. wòmí Bọ̀dé kí ni ìbẹ̀rẹ̀ pípé Bọ̀dé tiẹ̀ hùn. Akin ni sà. Akínbọ̀dé ni ọ́. bẹ́ẹ̀ni. ẹ̀yin Ifẹ̀ ò dáyé nù ìlú Olúbùṣe ẹ̀rí ogun òòṣà tí gbogbo làrẹ́ fòbí kànú kábíyèsí. kábíyèsí. kárí bàbá a máa kọrin fún ọ wá pé síjú adé ló pè mí àbẹ́. mélèé ṣàrìdé mi ayọ̀. síjú adé pè mí àbẹ́. mélèé ṣàrìdé mi ayọ̀. orí lọ́mọ òun ẹ̀dá lè. orí lọ́mọ òun ẹ̀dá lè ṣe. orí lọ́mọ òun ẹ̀dá lè. orí lọ́mọ òun ẹ̀dá lè ṣe. ọ̀kàrẹ̀ you are welcome. ẹ ṣe gan sa. now ẹ ṣe gan sa. kí lo fẹ́ mọ̀ nípa ọ̀jẹ̀ gan kó sọ fún mi. ẹ ṣe gan mo ń ṣe ìwádìí kan lórí ọ̀jẹ̀ àti díẹ̀ gan tó fi ń ru ẹ̀kú nǹkan tó gbé mi wá sọ́dọ̀ yín gan yẹn sà. ọ̀kàrẹ̀ inú mi dùn sí ọ àsìkò tó wá sí ìdá ọ̀gbọ́ bí àsìkò tó wá sí ìdá ó mọ gbogbo àwọn nǹkan náà pátápátá ó gbọ́ gbogbo ohun tó yẹ kó gbọ́ gbígbọ́ nìkan wá kọ́ àwọn ọ̀rọ̀ kan bẹ tó yẹ kémi kẹ́ni yìí ó sọ fún ọ àmọ́ tó ti wà lákọọ́lẹ̀ tọmọ mi bá wá dé wọ́n wà pé kó gbéwèé náà fún ọ wà á kàlákà gbádùn tó fi rí gbogbo ohun tó yẹ kó rí nínú rẹ̀ kódà tí wọn ò ní gbàgbé kankan bẹ̀ fún ọ. àgbà yẹn dalẹ̀ sá ẹ ṣe mẹ́mú bàbá mẹ́mú tó wá fi yẹn lé wọ́n ń gbóyán lọ kọ́ ọmọrú yẹn táwa máa jẹ ní àhín ọ̀gbọ́n bí ẹran ìgbẹ́ lè jẹ́. ẹ káre. ṣe gan. bàbá ẹ jọ̀ọ́ mo fẹ́ ṣé èmi lè wọ gbòòrò lọ kí n lọ fojú lóúnjẹ. kí ló burú bẹ́ẹ̀ wo ìlú wa ìdá pọ̀ ìwọ nìkan kọ́ gbogbo àwọn arìnrìn àjò náà ti wà ń lù ú tí kálukú ti wá wo ohun tá a ní ní àhín torí oríṣiríṣi nǹkan bẹ ní àwọn nǹkan Yorùbá gidi ń bẹ ní àhín tó fojú rẹ rí báyìí sọ̀rọ̀ mi ti yọ ṣùgbọ́n wá wò mí o bó lọ́nà àti padà bó ló ṣe mọ̀nà padà. bàbá bí mo ṣe ń bọ̀ ni mo ti fi àwọn ọ̀rọ̀ kan ṣe àmì sọ́nà torí àti padà. ó ti sàmì ọ̀nà ọmọ ọ̀rọ̀ àgbà ni ó lóòótọ́ mọ́ wà pẹ́ lọ́gbọ́ àrìnwẹ̀yìn ní orin o wọ́n lọ púpọ̀ o ọ̀kárí yóò dáa fún ọ yóò ní tí ọ. ẹ ṣé gan ẹ ṣé gan. mo dé tán bàbá ẹ ṣé mo dúpẹ́. o ṣeun. káàrí mọ ní. bàbá mi. káàrí mọ wé. ẹkúlé. ẹ̀sà ọ̀gbẹ́
ará ògbójò oníkè sáàkè mo lọ gbọ́dọ̀ mọ wálé ọdún. Nígbà tí mi ò kí ń ṣọmọ àlè báwo ni màá ṣe fọdún lé bàbá mi sílẹ̀ fún àwọn èmi láti ṣe. ọ̀gá rẹ̀ wọlé yìí yóò dà fún ọ. ẹ̀yin nìkan há méjì tálẹ́ ní kejì yín tẹjọ́ mẹ́mọ́. ọ̀rẹ́ mi kan lọ wá ọ wá ṣe rìsáàsì ní àhín ni sọ̀rọ̀ mi ti yé ọ àmọ́ ọwọ́ gbòòrò lọ ó lóun fẹ́ jẹjú kan gbòòrò kó náà wo ogun tí ẹ ń ṣe ń gbòòrò ṣé mi nìkan máa lo ahá méjì papọ̀ lẹ́ẹ̀kan oṣù ni. ó yà mí lẹ́nu náà. ọ̀rọ̀ fẹ́ẹ̀ dé bábá dé ó fojú kan ó rí. ibi ló dé sí. mo ní ọba tó wá dé sí. wọ́n gba àlejò tọ́pọ̀ bá a yọjú wò wọ́n lé ìyẹn tí mo ní wọn ó gún ó ti ẹ̀ mọ́ rìn. ó dà mo ń bọ̀ ẹ fún mi níṣẹ́jú kan. ọ̀kárí ọ̀kárí wọlé yìí. dọmọ mi bá kiri ti fọmọ mi wọlé. bẹ́ẹ̀ wọ ẹ ṣe wọ. iṣẹ́ tó rán mi. yes ma. ti jẹ fún ìyàwó ẹ. jókòó pọ̀ ní. mo máa jíṣẹ́ tó rán mi fún ìyàwó ẹ. àmọ́ ohun tó sọ fún mi ṣe la yà mí lù pì. kí ló sọ wá. ó ní pé olè ló ń jà. ìwọ náà sọ fún mi pé òun jalè. Ó sọ fún mi. Wọ́n bí olè bí ti báwo? Mi ò jalè mọ́ mi. Ìyàwó mi ò ṣe. Ṣé ìyàwó yẹn kí n ṣolè? Àfọwọ́rá wà ní. Sórí iṣẹ́ yẹn kì í ṣe iṣẹ́ tó bọ̀ sí. Tó bá ṣe díẹ̀ wàá ṣe nǹkan ní tó jẹ́ pé mo máa lè rí fi yangàn pé iṣẹ́ tí mò ń ṣe ni. Wá jẹ́ kí n sọ fún ẹ. Àìmọye ọmọ tí ò tó ẹ nílùú àwọn ìyá mi tó ń ṣe bísínẹ́sì kòkó ó lè bẹ̀rẹ̀ sí ní ta kòkó bó ṣe wà yìí tó dẹ̀ ìmàmà lówó yẹn lọ gbogbo àwọn mọ́tò tẹ̀ ń kó jọ tẹ̀kùn máa play music inú mọ́tò tá a máa ṣe gbìgbìgbìgbìgbìgbì kiri gbogbo àdúgbò ẹlòmíì nù yín bẹ́ẹ̀ bá lọ klọ́ọ̀bù ẹ mọ tí tẹ́ bá máa jáde ńbẹ̀ wọn lásídẹ́ǹtì òmòye ọ̀rẹ́ ẹ̀ tó ti kú nínú fàájì tẹ́ ń ṣe àmọ́ tó bá ní bísínẹ́sì kan tó ń pọ̀wọ́ jáde fún ẹ tó jẹ́ pé ìyẹn ló lè fi yangàn láwùjọ pé iṣẹ́ tí mò ń ṣe rèé kí ló dé tá à ní dúró gbogbo náà la máa dúró torí pé ìrọ̀rùn gini ọ̀run ẹyẹ kò yẹ àti wípé tó o bá dẹ̀ tó fẹ́ ṣe ti kòkó yẹn obì náà mówó wá o ò fẹ́ yẹn iléeṣẹ́ pure water náà ń ta wọ́n ń ṣe máṣíìnì kò sí iye tó ń ta máṣíìnì tó wọ́n máa ti rọ mi sí wọ́n ti gbé sẹ́nu ẹ̀rọ tó ń gbóná ó ti lẹ̀ pa wọ́n ti kójọ àwọn bọ́ìsì yẹn mélòó ni wọ́n ta máa gbà wọ́n tó máa àtúnwá lọ bá àwọn ọmọ tó ń tajà ń go slow wọ́n á máa wá kó o lè ra fírísà ńlá gúngùn fẹ́mi gúngùn tó ń lò níbi tó ti ń tẹja tí kò máa kó mi kúnnú ẹ̀ wọ́n á máa wá kó tó mọ tó ṣẹlẹ̀ wọ́n á ti máa sọ pé ọ̀làdàkọ̀ pure water ọ̀làdàkọ̀ gbogbo àgbáyé wọ́n máa mú kiri owó tún pọ̀ sí ni o fẹ́ ṣe yẹn torí mi ò rí lójú ẹ bí ẹni tó fẹ́ kódà o fẹ́ ṣiṣẹ́ oṣù tó máa wọ kóòtù ọ lọ ọkọ̀ sísá mi kan wà it's about 70 years old ó ti ṣe chairman council rí ìyẹn ó lẹ́nu ń bẹ̀ tó yẹ pé àṣẹ tó bá pa mo káwọn ọmọbìnrin bíi mẹ́rin kan àbí márùn-ún lọ bẹ̀ ní last time bábí 2 years ago gbogbo wọn sì tó ń ṣàgbálẹ̀ tó ń ṣe àwọn tó ń gbálẹ̀ kiri títì yẹn èyí tó ń ṣe àwọn ajáwé ọjà gbogbo wọn máa ní kán bá mi fi ẹ́ sáyè ibi tó yẹ pé wọ́n ló máa jẹ́ ọlọ́pàá ọjà wọ́n máa jáwé nínú ọjà. wọ́n mi kí ló ṣe mí tí mi ní láìkẹ́ ẹ sọ kí nǹkan wá ṣe wọlé lẹ́ẹ̀kan ẹni mo ti dánmọ́ yín. ọmọ mi ò rèé wo ti da ọmọ mi finally ní agbára lọ́wọ́ ọlọ́run dédé ìwọ bá ṣe kò mí ìwọ àti jogún mi at last wo ra mọ́tò kò ń wo kọ́lé kò ń wo kó dédédé ẹ̀dá ṣùgbọ́n ní. wọ́n mi àtàgbé yìí. bẹ́ẹ̀ ni o. díẹ̀ oṣù kan dé wípé tí máa ṣiṣẹ́ local government àbí council tẹ̀sán yẹn á jẹ́ wípé mọ́tò tí mo promise ìyàwó dọ̀nà because ṣe kí n tó ṣiṣẹ́ kí n tó já ticket mo wo iye ọdún àbóṣù tí máa fi já kó tó di pé mọ́tò máa pé mọ́tò àwòdàn ni. irọ́ dàkọ̀ ohun tí mò ń sọ lẹ́ẹ̀kan pé tí àwọn làjẹ tí wọ́n ń gbé létí odò yẹn pé tán bá fẹ́ mu mi pé ẹ̀gbin wín ìgbẹ́
tó bá bọ́ sórí ẹ̀ omi yẹn pé wọ́n á fi abọ́ bìlà ẹ̀ sọ́tún wọ́n á bìlà ẹ̀ sósì wọ́n wá mú omi ó ní pé ó ní àlàyé ọ̀rọ̀ mọ́tò tí mò ń sọ yẹn ó mọ̀ pé bí nǹkan ò tiẹ̀ tí ò bójú mu àmọ́ nígbà tí necessity bá compel wa láti ṣe èèyàn á ṣe tó bá gẹ̀ẹ́tì mọ́tò yẹn tán ti cancel yẹn iná àmà lọ èmi náà wà tí mo pé tí n bá fẹ́ lọ ṣiṣẹ́ òpó àrí mọ́tò gbé lọ. ok after you get mọ́tò gbé no problem. a máa dáa fún ẹ lágbára náà kan gbogbo bó bá ṣe ń ta báyìí ló máa dún owó a máa bá owó ni ọkàn àtúbọ̀ balẹ̀ ọlọ́run nípa ẹ fún mi pẹ̀lẹ́ ọkọ mi so tó bá ti ra mọ́tò yẹn máa pe bọ̀dá mi wọ́n lè bá ẹ gẹ̀ẹ́tì. ṣe ti cancel. ajáre aṣọ ọlọ́pàá ọjà ọ̀làdàpọ̀ ọ̀làdàpọ̀ ọ̀là yóò ní túká wọ́n máa dàpọ̀ lónìí ṣe ọkọ mi. ṣé kò wá mo rò pé ẹbí ìkọ̀kan náà lẹ́kọ̀ọ́. ṣé wàá jẹ iṣu àbí. ẹ jẹ́ kí n mọ mẹ́rin kì í ti máa lọ ẹsẹ̀ ìjọba tó ń lò mọ̀ ẹ ṣe lọ́wọ́ mi. ok ọkọ mi o ṣe pẹ̀lẹ́ lẹ́. Kẹ́misọ́lá, how are you? I'm not fine, sir. Ọ̀rọ̀ mi ti ń dàbí pé nǹkan mi wà ń bẹ̀. Ewo sá, ṣé rí bẹ́ẹ̀ ṣe mú mi? Ó yẹ kí n ti marry. I swear. Àmọ́ ṣe rí ẹni ọkùnrin tí mo bá mú lọ, òun ló máa di gbogbo ogun dáàdì mi mú. Because my father is late. Instruction to them wà nínú will wọn nìyẹn. Èmi nìkan ni wọ́n dẹ̀ bí. Sir, ojú ìgbà mi. I need you, please. Ẹ ṣàánú mi. Kẹ́misọ́lá, kí ni nǹkan tí o fẹ́ kémi ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ẹ̀wọ̀ ìṣe lágbára lọ́wọ́ Ọlọ́run ọgbọ́n ìmọ̀ àti òye ò ní fi yín sílẹ̀. Sir, I just need you to do one thing nǹkan yóò kàn báyìí fún mi. Ṣebí mo fẹ́ kí ẹ bá mi bá Mr. Akinbode sọ̀rọ̀. Since I met him, mi ò ní nǹkan mi tí mo ń rò mọ́. Please, ewu bẹ́ẹ̀ ṣe ń wù mí, mo kàn fi ojú ju àṣà ni, àmọ́ mi ò lè. I swear, mo fojú ju ẹkùn ni, àmọ́ mi ò ní eyín tí mo lè fi pa ẹran jẹ. Please, I need you to help me talk to him. Àmọ́ yọ ọkùnrin ló wà ní títì. Àmọ́ mélòó ni wọn ní husband material? Please. Kẹ́misọ́lá, ṣorí tí bá sọ wípé mi ò mọ̀ sí gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí, mò ń tún ẹ̀ ni. Yes, ṣorí ọkàn Akínbọ̀dé kò sí níbi tí wọ́n rò. Àtọ́ ọkàn ò sí níbi tó rò rárá. Ṣorí Akínbọ̀dé kò nífẹ̀ẹ́ bó tilẹ̀ ń kó mọ̀. Yes, though kò kórè rẹ̀ gẹ́gẹ́ bí ọmọlàkejì o. Ṣọ́ọ̀ mi yẹn sìn. But at the same time, Kẹ́misọ́lá, wá ẹlòmíì kò fi ṣọkọ tiẹ̀. Kò sífẹ̀ẹ́ láàrin wa àti Akínbọ̀dé. Ẹ wo Mr. Dele, ewúrẹ́ olóhùn ó ṣàyẹ̀ òbúkọ, àmọ́ ó ti di tipátipá. Aláìsàn ò fẹ́ràn oògùn tí kò bá ń ṣe nítorí àlàáfíà. Ẹ wo, tí ìfẹ́ èèyàn bá wà lọ́dọ̀ ọ̀kan wèrè, wèrè yẹn máa dàbí èèyàn gidi níwájú ẹni. Gbogbo ẹ̀gbin ara ẹ̀ máa dàbí ara. Àìmọye àwọn ọmọ olówó nínú ìgbà tó fẹ́ fẹ́ mi. Àmọ́ mi ò lè fẹ́ wọn nítorí wípé ìjókòó kì í ṣe fún ọmọ orí ìgbà. Irú wọn ò kì í sí fún wa. Ẹ̀gbọ́n mi, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ bá mi bá ọ̀rẹ́ yín sọ̀rọ̀. Ẹ ṣàánú mi. I love him. It's my word. It's my everything. Please. Look, Kẹ́misọ́lá, ṣé o realize wípé lecturer Akínbọ̀dé tá à ń sọ̀rọ̀ nípa èyí lecturer ẹ̀ ni ó dẹ̀ di ẹrọ púpọ̀. Ewusa, age is nothing but a number. Àti wípé ìyẹn gangan ni wọ́n fi lè ṣọkọ mi. Ó jù mí lọ nípa ọjọ́ orí, ó kàwé jù mí lọ, ó mọ nǹkan jù mí lọ. Ṣé yóò mọ̀ pé gbogbo àjùlọ yẹn gan ni ó máa fi lè ṣe ọkọ lórí mi ni? Please, I need you. Help me talk to me, Joy, ṣàánú mi. God, this is nothing but infatuation. Bí àdánwò lọ̀rọ̀ ìfẹ́, máa rí ọ ẹ̀yìn àbá mi o.
ọmọ kí wọ́n gèjì kémi ìjèjì kíkítà kọ́kọ́. wọ́n gbọ́n tó máa ń wí ọgbọ́n tí ń wí lẹ́nu bẹ́ẹ̀ ni sà bó ló ti rí létí rẹ̀ ọdún òṣàtọ́dáṣọ fún tọ́gbẹ́dọ́jà tí ó ọmọ mi èmi lè ní bí fúnra mi àkínyìn lè ní kò sí tí ọmọ ń bá egbò gbogbo náà wà tó fẹ́ tó bí ilé ìlú yóò tún ṣàlàyé kò tí kò wá tán bí yóò àtúntò àwọn ibìkan tá ìlú lọ ọ̀rọ̀ àwọn òòṣà wa lóríṣiríṣi tó tún máa bìrì ọ̀rọ̀ lórí owó tó máa ṣàlàyé fún ọ. gbogbo wọn máa rí wá ẹjẹ́ mi níwọ̀. gbogbo wọn máa rí wá ẹjẹ́ mi níwọ̀. gbogbo wọn máa rí wá ẹjẹ́ mi níwọ̀. níwọ̀ ẹrù pínpín ọ̀ráyé tàbí ọ̀ráyé. ibẹ̀ là ń lọ nísìn ká tó wá dédé àwọn òòṣà yòókù ṣé ẹ gbọ́. ariwo ẹ̀mí ara káwọ́. àbí lọ́jẹ̀ bí a ti ṣe bá ìyá bá tàbí lọ́jẹ̀ bí a ti ṣe bá ẹnìkan ò lè kẹ́kọ̀ọ́ wéèlé wa lórí lọ ìyá bá tàbí lọ́jẹ̀ bí a ti ṣe bá ìyá bá tàbí lọ́jẹ̀ bí a ti ṣe bá. àbí ìwọ ni ẹni tí bàbá mi ní kó wá fún research. ẹ dúró náà ṣé pé ìwọ lọmọ alápẹ̀ni. bẹ́ẹ̀ ni èmi ni olórí ọmọ alápẹ̀ni irun òjẹ̀sì ni irun wa pẹ̀lú àwa ni wọ́n máa ń pè ní
ọmọ rẹ̀ kó jayé. Wow. Then so talk on for it. Àtìgbà tí mo ti rí ẹgbẹ̀yìn yẹn lọ́kàn mi ò ti kó lára ẹ̀. Irú kí nìyẹn? Ìyẹn má dẹ̀ tún gàkẹ́. Orí mi lẹ́ẹ̀kan, ọkùnrin ti sáré yà ń fà sí mi. Ẹ̀tàn bẹ̀rẹ̀. Oyatola, wo gbígbóná kan ò ní tán ọwọ́ o, àìgbóná kan ò ní tán ètè. Tọ́rọ̀ ò bá ti pọ̀ lápọ̀jù, ó ṣeéṣe kéèyàn ó tètè fa kò mú òkun bẹ́ẹ̀ yọ. Mi ò tán ẹ jẹ́ o. I mean my words. Kí wá ní irú mísímísì yẹn? Ó rí mi rí náà. Nǹkan tó tún máa rí mi, òòṣà ló gbé mi lulẹ̀. Ṣé ẹ̀rù ò bà ẹ́ ní orú ọ̀nà tó fi pàdé mi ni? Ẹlẹ́nkejì, tí mo bá lọ jẹ́yàwó èèyàn kankan. Abẹ́rẹ́, àníkóbìnrin ó bá ní àṣepọ̀, ó níyàwó ọdẹ lòun. Ṣé èmi wáyé gẹ́gẹ́ bí ìgalà tán fẹ́ yìnbọn pa ni? See, I see myself as a very, very lucky guy to have met you. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ìgbàgbọ́ mi dẹ̀ ni wípé àjọ máa ní àjọṣepọ̀ kan lọ́jọ́ iwájú. Tí kì bá ṣe bẹ́ẹ̀ ni, ìwọ náà wò bóyá tún ṣe gbé wa pàdé ara wa. Ìfẹ́. Ìfẹ́ ṣá. Oyatola. Ìfẹ́ ṣe pàtàkì. Ìfẹ́ ṣe kókó. Akinbode, má sọ̀rọ̀ ìfẹ́ fún mi mọ́. Ìfẹ́ jẹ́ ọkàn ẹyọ kan tó ń gbé ara méjì rìn. Ṣé bó ṣe dàgbà tó yìí, ó fẹ́ sọ fún mi pé o ò nífẹ̀ẹ́ ẹnì kankan rí? Oyatola, ọkùnrin máa ń fi ara rẹ̀ àti ìfẹ́ rẹ̀ pamọ́ dé obìnrin tí ó máa nífẹ̀ẹ́ bí ọmọ kékeré jòjòló. Yàtọ̀ sí ìfẹ́ tí a bá ti bá obìnrin ní nígbà ìmọ̀. Bẹ́ẹ̀ni. Lóòótọ́, ìfẹ́ dàbí ọ̀rọ̀ láàrin iná. Ní ìbẹ̀rẹ̀ iná jíjò, ó máa pọ́n róró, á gbóná jọ̀njọ̀n, á sì tún gbó láyà. Àmọ́ bí ìfẹ́ bá ṣe ń dàgbà, bẹ́ẹ̀ ni ọkàn tó wà nínú ìfẹ́ náà ṣe máa dàgbà sí, títí tí ó fi máa di ẹyẹ náà tó lè jò láéláé láì ní ṣe pa. Ìmùlẹ̀ ìfẹ́ dùn wò lẹ́yẹlé. Bẹ́yẹlé bá ń sunkún, òun àtọkọ rẹ̀ ni. Bẹ́yẹlé bá ń ṣòjòjò, ọkọ rẹ̀ ò ní gbẹ̀yìn. Bó bá tún wá dọjọ́ kan ayọ̀, bó bá tún dọjọ́ kan ẹ̀rín, abọ́kọ̀rẹ́ ẹyẹlé wọn á jọ dọ̀wẹ́kẹ̀ láàrin ara wọn. Bọ́kọ ló bá fẹ́ jẹun, aya ló ń gbé yangan ọkọ lẹ́nu. Bíyàwó ló bá fẹ́ kó pàǹtí, ọkọ ló ń ran aya rẹ̀ lẹ́rù. Ẹyẹlé ò ní bó ń lé jẹ tán, kó bó ń lẹ́mu tán, kó wá dọjọ́ wàhálà kẹ́yẹlé ó fò lọ. Ọ̀wàrà òjò ò ní paná òyìnbó, abínú ẹni ò ní paná fàájì ìfẹ́ tiwa. Oyatola, please give me a chance and I will show you true love, real love, authentic love. Ìfẹ́ balẹ̀ o. Fún mi ṣẹ́jú kan. Bí àdánwò lọ̀rọ̀ ìfẹ́. Kí ni? Máa rí ọ ẹ̀yìn àbámi o. Ìfẹ́ nígbà kú ìfẹ́ kú. Bí ìfẹ́ bá ti wà kò ní sọ̀dàlẹ̀. Ẹ wá wo ìfẹ́ òótọ́ níta gbangba. Bí kú bá wá dé o, wá jọ ń kú ní olólùfẹ́ mi ò fẹ́ ẹ lè ọ̀rọ̀ ìfẹ́ màlẹ́ o. Bí àdánwò lọ̀rọ̀ ìfẹ́ máa rí ọ ẹ̀yìn àbámi o. Olúwabùkọ́lá tèmi nìkan. Mi ò mọ nǹkan tó gbé fún mọ́mí ìjẹ́, wọ́n ti láìkẹ́ jù. Kí ló dé? Yes. Níbi mo lọ ọwọ́ wẹ̀, wọ́n ní jẹ́ kí n máa bá àgbà jẹun. Mo fọwọ́ mi so clean. Wọ́n ní òde lọ́pṣọ́n ju kan bá ti bí la. Kí ni? Ọwọ́ náà dà. Very, very clean. Okay.
Ti ẹ̀ dábẹ́ dàpọ̀. Yes, sir. Nísìnyí tí mo ti wá make up mind mi láti ṣe títí ẹ̀. Láì ṣàgì lọ́gbẹ́ ẹ̀ tó ò dẹ̀ mọ̀gòrò lọ́fà kó wá lọ sí di ọ̀pẹ̀ kó lanú lẹ̀ báyìí. Kó wá expect ó bẹ́ fún làbàtà ó wá lọ ń yọ̀bẹ̀ sí láì ṣe pé mi ló mọ̀ kó. Bukola, sorry. Ìmọ̀ àti mọ́mí ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. They promise so many things. But they promise one way or to change. And for you, my sweetheart, there's nothing I won't do to make you happy. Promise me. Trust me. Are you sure? Double sure. I won't. That's good. So what kilo wa lo láti máa ṣe for now? Ìwọ ni mo fẹ́ kó decide. Yeah, àwọn nǹkan tó lè ṣe pọ̀ ó lè máa ṣiṣẹ́ banking. Má jẹ́ kí n ṣiṣẹ́ báńkì o. Bíbí mi ní parọ́ fún ẹ, ẹnu mi ti fẹ́ ju iṣẹ́ báńkì lọ. Ẹ ṣiṣẹ́ ìjọba ń gbà ẹ́. Iṣẹ́ ìjọba. Sórí in a week tí n bá ṣaṣẹ́, as in tí mo ṣaṣẹ́ gidi. Má jẹ́ kí n máa lo àwọn language yẹn kó má di pé inú máa tún bí ẹ. Ọ̀pọ̀ mo tiẹ̀ ṣiṣẹ́ yẹn bí iṣẹ́ overnight àti day àti gbogbo ẹ̀ papọ̀. Mi ò yí rárá máa rí 1 million. Ṣé èló mo fẹ́ gbà báńkì? Àdìtà àwọn tẹ system àwọn káwó. At least owó àgún ẹ nìyẹn, it's your personal money yàtọ̀ sówó olówó tẹ̀ ń bá ká. Tí mo ṣe náà àgún mi wà ń bẹ̀ kí pé kò ságún mi bẹ̀. But seriously, business mo fẹ́ ṣe. Okay, what kind of business? Ojú ń pọ́n ẹ gan. Gidi. Anyway, ìwọ náà ló máa kọ́kọ́ mọ̀ because you run my life now. It's okay, no wàhálà. Anyway, mo drink mo ní surprise one for any treat. Really? Special treat. For you to accept my proposal, anything you want I will do for you. Okay, bóyá mo fẹ́ jẹ orí ọ̀bọ. Ọ̀bọ. Àbí apá ejò. Tó jẹ́ nǹkan tí màá dùn. Ó máa ń dùn bí. Hello, Mr. Fine Boy. Baba, fún mi ní Jack Daniels. Mẹ́nẹ̀sì yẹn náà sì gbọ́dọ̀ fún mi ní Andre Rose. Báwo ló ń rí ẹbí ọkùnrin náà? Ó dà pé ìjà òde báyìí rí. Wọ́n wò náà, kò ṣáà gbé wàhálà kárí ṣáá. Máa láìpẹ́ wàhálà gan-an. Tí yẹn bá tiẹ̀ ti rí ẹ náà, a ti mọ̀ pé wọ́n ń bọ̀ ẹni. Jẹ́ n try. But gbogbo ẹgbẹ́ ìlú wa bọ́ ṣe máa dọ́gbọ́n sí náà. Ọkọ̀ ṣáà máa jókòó sójú kan náà níbi odò adágún tí ò níbi tó máa ṣàn lọ. Now, wọ́n pè ní prodigy òun fẹ́yìn. That ẹ fi gini ẹ. Èrè lásán tí ò lè gbapá tí ò lè gbẹ̀sẹ̀. Now, tell me, kí ni kókó àdá ẹ̀ tó mú lásán tí ò lè ṣànkó? Mr. Oladapo, alfa. Ẹni tó bá já ilé agbọ́n lágbọ́n máa ń ta o. Because mi ìbá tiẹ̀ wá síbí báyìí. Yeah, mi ìbá tiẹ̀ wá síbí. Because mi mọ nǹkan tí tá à ń já lé lórí àbí nǹkan tí mi àti ìgbẹ́jọ́ ń fa. Sọ̀rọ̀ wa kí ló ṣe àmọ̀ràn bí ní Ọ̀yọ́. Oníkété gbé kéńté ń béèrè bóyá ó ń lọ sóko àbí ó ń lọ sódò. Ló ṣe ẹ̀wọ̀n. Okay, Bukola lèmi àti ẹ̀já sí ní pàtó. And then let me give you the final and last warning. You gbọ́dọ̀ ever rí ẹ pẹ̀lú Bukky mọ́. Oh God. Ṣé o ti máa tó rí ẹ pẹ̀lú ẹ? Má jẹ́ kó mọ̀ pé ẹrù òkè ó yàtọ̀ sí ti sàlẹ̀. New sense. Ọ̀rọ̀ ayé yọ. Ìròyìn lọ. Ó tọ́jú sùdọ̀. Ohun tó kọjú sẹ́nìkan. Ẹ̀yìn ló kọ sẹ́nìkan. Ìtàkùn láyọ̀, ìtàkùn o.
ojoojúmọ́ ni ìṣẹ̀lẹ̀ ń ṣe ọ́ ìṣẹ̀lẹ̀ ń ṣe kò yẹ nìkan iṣẹ́ ọwọ́ ọmọ ẹ̀dá ló ṣàyédògún ọlọ́gbọ́n ni yóò ṣòwò ọlọ́gbọ́n ọlọ́mọràn ni yóò ṣòwò ara wọn ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́nìkan ìtàkùn láyọ̀ ọ̀rọ̀ ayé yọ ó tọ́jú sùnì ó máa tọ́jú sùnì ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́nìkan ìtàkùn láyọ̀ ìtàkùn o. ìdọ̀tí tó ń bẹ lára aṣọ kọ́ ni ìdọ̀tí o èyí tó ń bẹ lọ́kàn kó wá wà ọ́ ní ìdọ̀tí o. ènìyàn ní sàn gbàdọ̀gùn ìgbà ò màgùn lóko inú wẹ́dà máa jọ ẹyẹ léwà kò ní fò síbi tó ti sọ kò pẹ́ àmì nìyẹn ṣe ẹ káàbọ̀. ìyá Oyatola ẹ mú lọmọ rẹ lọ. ẹ bá wọn àtàlejò yín ni wọ́n jọ lọ ní odò bàbá Oyatola kí ló ń ṣẹlẹ̀. kí ni ọba àṣẹlẹ̀ ìbọkùn ìlàlejò tèmi obìnrin sì lọmọ tiẹ̀ àbí níjọ́ tí ò ti rọ́kùn èpè ńkọ́ ọ̀rọ̀ ti di ọ̀gẹ́ fìlànà ilé ọ̀gẹ́ gèlènú akọni ṣàwábo abẹ́ẹ̀kọ́ kọ́rọ̀ yá di ọwọ́ mi ló yá ìdí mi ló yá pẹ́kì ṣe pẹ́kì o láròdò tí jòkó ọwọ́ mi ló yá wo tó bá dijọ́ ìgbéyàwó ọmọ mi àyẹ́rìn ní olùjọ́ náà tọba wa ń gbọ́ àgbẹ̀ máa yìnbọn òkú ọ̀jọ́lé àgbẹ̀ máa yìnbọn òkú ọ̀jọ́lé wo yá ó bẹ yìí bàbá rẹni tó béèrè mi tó gbọ́ mi eré ìpàdé ìlú ni òní la fẹ́ ṣe ìpàdé òṣàgẹ́yìn wa tá a fẹ́ ṣe. ebi ẹ̀ṣẹ̀ṣẹ̀ dédé wá sí sinmi díẹ̀. ọ mọ̀ pé a fẹ́ mọ́jọ́ lónìí nù n ò gbọ́dọ̀ tẹ̀tí mbẹ́ ń gbọ́ pé mi lórí bó la ti ń sọ̀rọ̀ yìí wá gbọ́ mi o n ò jẹ́ yẹn sùn lálẹ́ yìí o ìyẹn bẹ̀rẹ̀ fún ni wọ́n jẹ lálẹ́ yìí bẹ̀rẹ̀ fútù sọ̀rọ̀ mi ti jẹ́ òní ogún fún mi. ẹ̀fọ́ yanrin lẹ́ẹ̀fì jẹ́ o kò sí ṣàpánlé mọ́ o. ẹran ńkọ́ ṣebí òbèjì ẹlẹ́sẹ̀ ọwọ́ ń bẹ lé. ọ̀yà ló wà ẹ̀tù ti tán. ọ̀dà kò burú gbogbo ohun tẹ́ ẹ bá ṣàtì nílé ni ẹ ṣe ẹ ṣàṣebẹ̀ tó dáa torí gbogbo inú ẹ̀ lẹ́mọ̀ kó ń jẹ lọ́rẹ́ àwọ̀ ó sọ pé ní ìfinú mi ṣe é àgbẹ̀ máa yìnbọn òkú ọ̀jọ́ lé àgbẹ̀ máa yìnbọn wọ́n àti ọbẹ̀ yìí ọ̀kárẹ̀. Kẹ́misọ́lá olólùfẹ́ you are my wife yeah kò síbi tó lè lọ sórí tó bá ti ná gbàrà tó ná gbòòrò tó ń ṣe gbogbo wàhálà ẹ̀ tán then I'm waiting for you. have died ọmọ bọ́rọ̀ ẹ̀ jìrì ọ̀rọ̀ ẹ̀ dàbí oníkẹ̀kẹ́ tó yà wọlé epo ṣé ìwọ náà mọ̀ pé ọ̀rọ̀ ló máa gbọ́. oníkẹ̀kẹ́ ilé epo that's odd. odd. yeah odd but jẹ́ ká wò náà jẹ́ ká wò èmi mo lọ́fẹ̀ẹ́ but ìwọ love lecturer and that lecturer kò lọ́fẹ̀ẹ́ what an irony yeah see Bukola ó nífẹ̀ẹ́ mi gan-an but èmi ò nífẹ̀ẹ́ Ọ̀làdàpọ̀ ó nífẹ̀ẹ́ Bukola but Bukola ò gbà tiẹ̀ the worst scenario is absurd. I know the solution to your mystery. Solution? Yes, solution. Omi ẹ̀gúsí. Tọ́lá fi ń ṣe bẹ́ẹ̀. God, epo ẹ̀gúsí ló jẹ́ láyé mi. Mo lè ti wá rí pé tí mi ò bá ṣẹ́ ẹ̀ dànù, òun jẹ́ kí n ráyè ṣayé mi. mo ti gbìyànjú láti bu àṣírí ẹ̀ but as look of things mo rí pé o serious yes máa tú àṣírí ẹ̀ máa ṣírí ẹ̀ máa tú sítánsì ẹni tó bá láṣìírí lọ́wọ́ yìí kò kí n tẹ́lẹ̀ dáadáa
Akinbode ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ogun ṣíṣe. Obìnrin tí wọ́n ń pọ̀ méjì àti ọ̀wọ́n ó sì fìdí ẹ̀ múlẹ̀. Nínú àwọn yìí láti rí tàn kú tí ìnàkí fi tipá bá lò. Obìnrin délé kò lè sọ̀rọ̀, kò lè bẹ́ẹ̀dọ̀ Ọlọ́run kọ̀ọ̀kan sọ tó ń dùn. Ó wá padà síbi tí ìnàkí ti bá fipá bá lò nítorí pé ó mọ̀ pé ìnàkí sì ti máa wá síbẹ̀. Ìnàkí? Bẹ́ẹ̀ ni. Lóòótọ́ ìnàkí bá dé, obìnrin yìí sì ti kẹ́pa ń pẹ́ sílẹ̀ di ìnàkí. Nígbà tí ìnàkí dé lóòótọ́, ó tún ṣe bó ṣe máa ń ṣe. Bẹ́ẹ̀ ni páńpẹ́ igi bá múnà kí lọ́wọ́. Nígbà tí páńpẹ́ múnà kí lọ́wọ́ tán, ìgbẹ̀yìn ló kú sí. Kan ò tí ì rí nǹkan kan. Nígbà tó wá di bí ọdún 28 tí obìnrin opó yìí tó ti bí oyún ìnàkí yẹn tán, ọmọ bá dọ́gba lù. Bẹ́ẹ̀ ni wàhálà bẹ̀rẹ̀. Ọba ìnàkí yẹn jọba. Ó di ọba ìlú. Bẹ́ẹ̀ ni wàhálà bẹ̀rẹ̀. Wàhálà yìí wá bẹ̀rẹ̀ débi wípé àwọn àwòrán ṣàṣàlú wọ́n wá foríkorí. Wọ́n fi ọ̀kan wọ́n fi kún èjì. Wọ́n ní àyàfi tí kábíyèsí bá sin òkú bàbá rẹ̀. Tí ò bá sin ìlú ò lè rọgbọ. Dúró náà bàbá rẹ̀ wo ló ń sọ̀rọ̀ ẹ̀? Ìnàkí of course. Ìgbà tí wọ́n fi máa débi tí òkú ìnàkí wà ó ti di egungun. Kódà eégún ni wọ́n fi lé àwọn èèyàn wọlé láti lè gbé òkú ìnàkí wọ àárín ìlú láti sìn. Ìgbà tí wọ́n sin tán kí ló ṣẹlẹ̀? Ìlú bá rójú, ìlú ráyè, ní gbogbo nǹkan bá lọ ní dáadáa. Báyìí ìtàn yìí dùn. Ìtàn yìí dùn. Àwọn tó mọ̀tàn wọ́n ti mọ̀tàn táwọn sọ. Kódà àti gbọ́ tìlù tí ó rojú àti gbọ́ tìlù tó ráyè kọ́rọ̀ tí wọn náà lè rojú kó lè ráyè kí a padà síbẹ̀. Sọ fún mi báwo ló ṣe máa rí? Kò sí nǹkan kan, àmọ́ a lè ṣe nǹkan kan lẹ́yìn ọdún òòlù. Lẹ́yìn ọdún òòlù la ṣe lè gbé ìgbésẹ̀ kankan tá a bá fẹ́ gbé. Nítorí wípé ìgbéyàwó ìbílẹ̀ lèmi fẹ́ ṣe. Mo fẹ́ kó gbogbo àwọn aráàlú lẹ́nu jọ. Mo fẹ́ kí wọ́n jẹun, kí wọ́n mu, kí wọ́n sì yọ̀ pẹ̀lú. Bí mo ṣe fẹ́ tẹ̀lé mi. Gracious God, I can't just wait for this day to come. Darling, ó lè mọ ṣe nífẹ̀ẹ́ tán. Kódà wọn nítorí tí bó ṣe lára mi. Kì í ṣe bíi ti kú ikú kẹ̀. Rárá o, àrùn ikú kankan. Ayọ̀ ìdùnnú òun ni ọ̀rọ̀ wa kan. Kì í ṣe bí ikú nítorí wípé ó pẹ́ tí mo ti ń bọ igun ilé. Ó pẹ́ tí mo ti ń bọ ìṣàn ọjà. Mo ti gbẹ́bọ fíṣù. Mo ti ṣètùtù fórí ìṣàn ọkọ̀. Nítorí wípé kí ayé mi lè tòrò bí omi àjípọn. Lágbára Ọlọ́run Olódùmarè, ayé wa dùn. Àṣẹ. Ayé wa tòrò. Àṣẹ. Bí omi àjípọn. Àṣẹ. Àṣẹ omi àjípọn. Àṣẹ Olódùmarè. Àṣẹ. Àwọn ọmọdé wa ń tòsí wa. Àwọn ọmọ àwọ̀ wà ṣebí tí wọ́n náà ṣe. Bẹ́ẹ̀ ni àwọn jẹ́ ká máa ṣe jẹ́jẹ́. Yàrá yẹ kúrò ń bẹ̀. Ẹ lè ọ̀rọ̀ ìfẹ́ máa lẹ́ o bí àdánwò lọ̀rọ̀ ìfẹ́ máa rí ọ ẹ̀yìn ara mi o. Ìfẹ́ nígbà kú ìfẹ́ kú. Ìfẹ́ bá ti wà. Àṣírí tó wà lọ́wọ́ Fẹ́mi wà gbọ́dọ̀ tó. Ṣé màá wá fẹ́ Fẹ́mi ni? God, Fẹ́mi ò ṣe fẹ́ fún mi. Pẹ̀lú gbogbo nǹkan ìkọ̀kọ̀ tí mi àti ẹ̀ ti jọ ṣe. Can't marry him. What?
very ugly. Kuboyibo horas. Oloka. Nyama kumaramu. Pẹ̀lú status me can't. Ètè mama bayo láti ẹ ti filẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi bó wo ló fẹ́ bá wọn sọ. Kí ni mo wá dọ́dọ̀ boy God why? Kí ni mo wá dọ́dọ̀ boy? Téèyàn bá ń ṣe ohun ìkọ̀kọ̀ yẹ kó máa rántí àtẹ̀yìnwá o. Look at me now. Look at me. Mo fẹ́fẹ́ mi ni. Ìṣẹ́dá kìí fẹ́fẹ́ mi. Tí mi ò bá fẹ́, ẹ̀wọ̀n nìyẹn straight. I will just wait for the worst. Níta ń wíre o, akérèkọ́rò, abìjàwàrà, bó ṣe wà yìí, kùkùté, rárá, kò ṣeé gbé fómìràn, òun rèé, tẹ́wọ́ àlàáfíà rẹ̀. Orí ibi tẹ́lẹ̀ pín sí, wá o kínkínní téńté tí ń bẹ lórí rẹ̀ o. Orí pọ́ kọjú síbí, ó tún kọ̀dí síbí, níta ń wíre. Ọ wà mú ìka rẹ̀ àtàǹpàkò tọ̀tún yìí, àtàtẹ̀lé ìka. Àtàǹpàkò ọyá fi mú gbẹ́ńfẹ̀ mú ìrágbẹ̀dẹ̀ ònù. Ní kíní kékeré yìí náà. Wọ́n gbọ́dọ̀ pọ̀ eléyìí wọ́n ń pè ní atákéré ní sọ̀kò ojú kékeré ní dèrè tí fi sọ̀kò olúbàǹtẹ́ tí bá bẹ̀rẹ̀ ṣe kéré tó kò sí mi ìfàdíyẹ tí wọ́n á mọ̀ wọ́n mú èèyàn bó ṣe fẹ̀ tó ìwọ kábẹ́rẹ́ bọ̀bẹ̀ kó tó mọ̀ pé bí wọ́n bá gún ẹ̀jẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni ó rèé. Bàbá ṣé ìgbàgbé wípé bí panipani ṣe wà náà ni màá gbà wọ́n ṣe wà. Balẹ̀ wọ́n pátá ni wọ́n gbà lẹ́nu ẹ̀dà pọ̀ tó sì mọ̀ mí dáadáa báwa bá pààyàn kò sẹ́ni tí ó jì èmi ọ́ pààyàn ẹnìkan ó jì èmi nǹkan tí ò yọ ni pé bákìrì bá wọdù káwọ́ bàbá ńlá kú bàbá ẹni tí ó lóun ò fi iná lè jáde amọ́dà àárín wọn ní tí mo fún ọ yìí ibi ọba lálẹ́ wù sí bọ́ bá ṣe ń gaba inú ẹ̀ tó ń gaba inú ẹ̀ bẹ́ẹ̀ lè bóòrí ó ṣe máa sanwó tó. Ẹ̀sà ẹ mẹ́rin ká fọ̀rọ̀ ilé sọ̀rọ̀ báwo wà ní lílo ẹ̀. Ọ̀dà ibi lílo gangan ní sẹ́ẹ̀tì ẹ̀ náà ti bẹ̀rẹ̀ ọmọbìnrin táwọn yìí ó fi sójú nǹkan rẹ̀ báyìí ó wà ó fi ti kan ọmọkùnrin tiẹ̀ ó fi ti sọ́hùn. Bàbá nígbà tí ìṣèpò máa kú báwo ló ṣe ní mọ̀ pé mo fi kan sójú ara o. Ibẹ̀ gangan ní sẹ́ẹ̀tì ẹ̀ wà ìwọ fún ara rẹ lọ́wọ́ ọ̀nà tí ó fi sùn tí ó ṣàtúnpìyè ó mọ̀ pé bó ṣe wà yìí bá a ṣe lò ní wípé òun gan-an tí ẹ bá ń ṣe ń tàwọn ìlọ́wọ́ ó gbọ́dọ̀ mọ jàràpà kọ́ mọ dàbí ìgbà tá a bá sọ pé tí ẹ̀ ń ṣe òun gangan fara sí ni torí ẹ̀ ìwọ fún ara rẹ lọ́wọ́ àbóyá ọ̀rọ̀ lọ tí yóò ní o àbó fún ní nǹkan ogun oorun lò tí ó fi sùn tó ti yọ bọ́bá wa ti wá fi síbi táwọn yìí ẹ ọ̀rọ̀ àfún mi sàn sọ̀hún. Omi. Bẹ́ẹ̀ ni omi ara rẹ ni ìwọ ọmọ pé bó bá ní aláboyún ní tíà ní ọsibítù ọkọ rẹ lọ́fàá o. O ṣe ìwọ ọmọ yìí pé ibi táwọn ọmọkùnrin yìí sì ti báyé jẹ́rè àwọn bàbá wa láyé ìgbà náà wọ́n jẹ́ àwọn bàbá wa ọmọ tí wọ́n ṣe ni nígbà àwọn ògógó nígbéyàwó wọn lọ ọsibítù débi pé bóyá wọ́n mọ̀ fi nǹkan kan gbẹ̀bí ẹ̀ ojú ara obìnrin náà sì ní ìyàwó bá bímọ nítorí wípé níjọ́ tó bá ti lóyún ọkọ rẹ̀ yọmọ súnmọ́ níjọ́ tí ọba bímọ gan yóò tún súnmọ́ yóò wá bá da nǹkan tí yóò ọbẹ̀ ìyún lọmọ forí kó jáde rọ̀ kò sí bá ń lo abẹ́rẹ́ rà kò sí bá ń lo abẹ́ kankan fẹ́ntàn wí bẹ́ẹ̀ gangan ló ṣe ṣe toró mi ní ọ gbọ́dọ̀. ẹ̀yin wọn jásí kọ́ bá a ṣe ń lo ni mo ti sọ fún ọ. Bàbá wa gbọ́ tó bá lọ rí bẹ́ẹ̀ ṣe sọ yìí tí mága bá lọ san owó. téèbù rẹ bá ń sanwó téèbù rẹ bá sanwó. Bàbá
You love me, sir? You be loud there. No sound. I got sound. No sound. I won't sound. No sound. Baba. Ṣé mo Ferrari? Ṣé yẹn ní jẹ́ bẹ́ẹ̀? Mọ́tò ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọkọ̀. Dákun ṣé mo rẹ̀ ṣe bọ̀gìnì. Bàbá ẹ gbádùn. Àwọn babaláwo bẹ̀rẹ̀ sí ní mọ́ bínú mi o. Bàbá ròde fáìbọ̀ ọmọ bínú mi wọ́n jẹ́ wọ́n pa mí kékeré o. Wọ́n bínú àwọn tèmi náà máa bínú tèmi because ọmọ mi ní bàbá nígbẹ̀jọ́. Ọmọ ti bí tá a sọ ni o lò fún o. O ní o lò fún o. Burújí ń bẹ lára rẹ̀. Bẹ́ẹ̀ kẹ́ rẹ̀ ti yọ gèlèmọ̀ bẹ́ẹ̀ náà ní táwọn ń bẹ lára rẹ̀. Ajẹ́rè ọmọ wọn ló di ọ̀rọ̀ ajẹ́rè ọmọ wọn níbẹ̀ ò dáyé ní ojú etí ń gbé bá ní ọ̀tán. Dàpọ̀ dàpọ̀ dàkẹ́rẹ́ dàkẹ́rẹ́. A tún máa fọwọ́ jẹ̀ sọ. Ilé dàgbà ó ṣeun. Ènìyàn ló burú jùlọ. Ara mi mo bẹ̀rù èèyàn. Ara mi mo bẹ̀rù èèyàn. Kẹ́misọ́lá, tá bá ń sọ̀rọ̀ kí obìnrin rẹwà, ìwọ náà gbìyànjú lóbìnrin. Ó tún wá fi dídán ara ṣe ọmọ tó ṣe ń mú ṣoge. Ṣùgbọ́n jẹ́ ń sọ ọmọ kan fún ẹ. Kẹ́mi, ọ̀rọ̀ ìfẹ́ ò lè wọ̀ láàrin àwa méjèèjì. Ṣé bẹ́ẹ̀ náà lẹ kórìíra mi tó ni? No, mi ò kórìíra ẹ at all. Akinbode, mo ti ń ṣìwàwò láwùjọ. Wọ́n ní mo ti ń ṣe bí wèrè. Wọ́n ní ṣe ni mo máa ń já wọ̀n-ìwọ̀n. Akinbode, ìfẹ́ náà ló jẹ́ kí n máa ṣe bí wèrè. Ìfẹ́ nífẹ̀ẹ́ mi o, tí mo ní sí ẹ o. Kẹ́misọ́lá. Ìfẹ́ ní sọ́gbọ́n mi dòmú gbọ́. Tó bá wò dáadáa, wọ́n rí pé o lè ju bí àtìlé kẹrin mi lọ. Gbàgbé wíwú tó wú kọjá ọjọ́ orí ẹ̀. Ó túmọ̀ sí pé ó yẹ kí n lè bá ẹ sọ̀rọ̀ tó ọ̀rọ̀. Ìfẹ́ kìí ṣe ohun àdáni. Tí àwọn méjì bá rí àwọn gẹ́gẹ́ bí olólùfẹ́, ó yẹ kí wọ́n lè ṣọ̀rẹ́ ara wọn. Múlẹ̀ ìfẹ́ tí ó bá ti mú ọ̀rẹ́ ṣíṣe dání kò lè ní gbẹ̀yìn àtàtà. Tí ó bá nífẹ̀ẹ́ mi, ó yẹ kí èmi náà lè nífẹ̀ẹ́. Sọ fún mi, Kẹ́misọ́lá, níbo ló fẹ́ ká ti bẹ̀rẹ̀? A lè bẹ̀rẹ̀ bí báyìí. Anyhow, I love you. Tell me you love me. Say it, say it. Love you. I love you too. Love me too. Baby, no love. What? Come to me, my dearest. I love you. Sorry. Sorry, okay. Ojoojúmọ́ ni ìṣẹ̀lẹ̀ ń ṣe ọ́, ìṣẹ̀lẹ̀ ń ṣe kò yẹ nìkan. Iṣẹ́ ọwọ́ ọmọ ẹ̀dá ló ṣàyédògún. Ọlọ́gbọ́n ni yóò ṣòwò ọlọ́gbọ́n, ọlọ́mọràn ni yóò ṣòwò ara wọn. Ohun tó kọjú sẹ́nìkan ló kọ sẹ́nìkan o. Ojoojúmọ́ ni ìṣẹ̀lẹ̀ ń ṣe ọ́, ìṣẹ̀lẹ̀ ń ṣe kò yẹ nìkan. Iṣẹ́ ọwọ́ ọmọ ẹ̀dá ló ṣàyédògún. Ọlọ́gbọ́n ni yóò ṣòwò ọlọ́gbọ́n, ọlọ́mọràn ni yóò ṣòwò ara wọn. Ohun tó kọjú sẹ́nìkan ló kọ sẹ́nìkan. Ìtàkùn láyọ̀ ọ̀rọ̀ ayé yọ ó tọ́jú sùn ni ó máa tọ́jú sùn ni ó. Ohun tó kọjú sẹ́nìkan